Bàbá Mufti Ìwó, ẹ ṣọ́ra yín o, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ẹ ṣọ́ra yín o. Kí ni Sunday Ìgbòho rà nígbà yín? Ṣé ẹjọ́ ń ṣòṣèlú ni? Nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation bẹ̀rẹ̀ níjọ́sí, ẹ̀yin náà lẹ takò, lẹ ṣalátakò, ẹ ní àfi tí ìjọba bá mú Sunday Ìgbòho. Ìjọba mú Sunday Ìgbòho, Ọlọ́run tún kó yọ. Kí ló rà nígbà yín? Ṣé Sunday Ìgbòho dojú ìjà kọ Islam ni? Ṣé Mùsùlùmí ló fẹ́ bájà? Ìyẹn ló fẹ́ wọnú igbó lọ kóun lọ bá àwọn ajínigbé tán pani lọ́tùn pani lósì. Ìjọba wa ní ìwọ nìkan ò lè dá ṣe, káwọn ọmọ ogun jọ, káwọn èèyàn jọ, káwọn buwọ́lù. Ó wá lóun fẹ́ wọgbó lọ, ẹ̀yin náà lẹ takò. Ó ti jẹ́ pé níbi tí ó bá ti ń dá nǹkan tó bá ń dá àkín bẹ̀yìn ń bẹ̀, ibi tó bá ti ń dàrú kẹ́ bà nǹkan jẹ́, ibẹ̀ lẹ̀yin máa ń wà ní tiyín. Ẹ má dojú ti àwa Mùsùlùmí o, ẹ ti ń dojú ti wa o. Gbogbo rádaràdá tẹ́ ń ṣe yìí, ẹ fi ń dojú ti àwa Mùsùlùmí ni o nílẹ̀ Yorùbá. Ṣé pé rádaràdá tẹ́ ṣe níjọ́sí lórí ìníṣà nígbà tí ó ṣe oní ìmáàmù ṣe ìmáàmù, n tí ó kàn yín ẹ̀ ń dá sí i. Bẹ́ẹ̀ ṣe bú ọba ìlú wa nìyẹn, tẹ́lọ́ba ìlú mi pé ẹlẹ́bọ ni. Sáwọn àfáà tí wọ́n ṣẹ́tú ọ̀rọ̀ yẹn gbà yẹn, ṣé wọn ò ní làákàrè ni? Àwọn láti Ìlọrin tán wá káàkiri tán ṣẹ́tú ọ̀rọ̀ yẹn, sáwọn àfáà yẹn ò ní làákàrè. Ẹ̀yin náà ni bálabàla lẹ́mọ̀ bá káàkiri. Ẹ ń dojú tì wá o, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Àmọ́ tí Sunday Igboho gbà lọ́wọ́ yín, àmọ́ tó ṣé ẹjọ́ ń ṣòṣèlú ni? Ẹ ń dojú tì wá, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Torí nígbà tí ẹ̀yin lẹ́yìn káwọn ọmọ ogun ti yín jọ, ẹ lè kó àwọn ọmọ ogun tí yín wọnú igbó lọ. Èèyàn wá fi ẹ̀mí rẹ̀ lélẹ̀, ó sọ̀mítì ẹ̀mí ẹ̀ pé òun fẹ́ lo ẹ̀mí, òun fẹ́ fi ẹ̀mí lélẹ̀ lọ wọnú igbó lọ kó àwọn tí wọ́n jí gbé, àwọn ọmọ skul tí wọ́n jí gbé. Ẹ wá ń sọ bálabàla. Kí ni Sunday Igboho rà nígbà yín? Tó sọ pé òun fẹ́ bá Mùsùlùmí jà ni? Sunday Igboho Kìrìsìtẹ́nì ni, ẹ̀yin Mùsùlùmí ni yín. Kí ni ìṣòro yín gan-an? Ẹ wá ṣe bálabàla. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ẹ ń dojú ti àwa Mùsùlùmí o. Ẹ máa jẹ́ kí àwọn tí ò ń ṣe Mùsùlùmí kán máa wo àwa Mùsùlùmí ní ẹ̀sìn tí à ń ṣe bí ẹ̀sìn jàgídíjàgan ni. Àti ẹ̀mọ́ bí táwa Mùsùlùmí gan fẹ́ yà sí mọ́ báyìí. Ẹ̀yin tá a pè ní ẹ̀yin àfáà, ẹ̀yin aṣáájú ẹ̀sìn, ẹ̀yin náà lẹ́ ń ṣe bálabàla yìí. Ọ̀rọ̀ yín gbà fura sí o. Ṣé ìṣe pé ẹ lọ́wọ́ nú àwọn gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí, ṣé ẹ lọ́wọ́ nú ẹ̀ báyìí? Àwọn àfáà kan náà tún wá jáde. Ẹ wá jáde, ẹ wá ń sọ̀rọ̀ yamayama. Ìyẹn ló ń fẹ́ lọ bá àwọn ajínigbé. Ẹ̀yin kan wá jáde pé ò gbọ́dọ̀ lọ tó bá ṣe kinní kan. Kí ni ìṣòro àwa Mùsùlùmí gan? Kí ni ìṣòro wa? Kí ni ìṣòro wa? Ẹ̀yin aṣáájú ẹ̀sìn. Ó fi ń jẹ́ kó yé wa pé ń sìn bóyá ẹ̀yin gan nigi lẹ́yìn ọgbà àwọn lórí burúkú yìí, àwọn agbésùmọ̀mí yìí. Kí ló fi ń dá wa lójú pé ẹ̀ mọ̀ ń pa ẹ̀? Àwọn ọmọ ogun ti yín, ẹ kún wọnú igbó lọ kẹ́ lọ bá wọn gba àwọn ọmọ yìí wálé. Ẹnìkan tó fẹ́ lọ, ẹ tún sọ bálabàla. Ẹ ṣọ́ra yín o. Ẹ ń dojú ti àwa Mùsùlùmí ilẹ̀ Yorùbá o. Ẹ ń dojú ti wa gbogbo ẹ̀yin tá à ń wò láṣáájú ẹ̀sìn. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Dúdú yín láta o. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o.